ẹ̀yin lólùfẹ́ mi lórí ọ̀rọ̀ justice for Mohbad òun náà ni a ṣì wà. Àwọn àgbábọ̀ wọ́n ní tí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ò kí ń tán lẹ́ẹ̀kan náà. ẹ̀yin lólùfẹ́ mi ọ̀rọ̀ kan ni mo tún fẹ́ mú wá sí etígbọ̀ yín, mo fẹ́ rán yín létí ọ̀rọ̀ yẹn. ó ṣeé ṣe kí ẹ̀yin kan ṣe rántí voice note tí mo fẹ́ mú wá yìí, ó ṣeé ṣe kẹ́ ẹ ṣe rántí, ó dẹ̀ ṣeé ṣe kẹ́ ẹ ti gbàgbé, ó dẹ̀ ṣeé ṣe fún àwọn tí wọn ò tiẹ̀ gbọ́ rí rárá àtọ̀ ní pòròpórò gbà yẹn, because nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mo lè bẹ̀tẹ̀ pé few àwọn èèyàn àwọn ni wọ́n concentrate lórí ọ̀rọ̀ justice for Mohbad nígbà yẹn. ìgbà tó ṣẹ̀ṣẹ̀ ń tó bí 6 months 8 months going to a year, òun ni majority ṣẹ̀ṣẹ̀ wá focus lórí ọ̀rọ̀ justice for Mohbad. ṣé mo pé tí nǹkan bá ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ gbàrà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò kí ń pay attention sí, few people ló máa ń pay attention sí. so nǹkan tó fẹ́ jẹ́ kí n tún mú ọ̀rọ̀ yìí wá nísìnyí nígbà tí mo tún ọ̀rọ̀ yìí gbọ́ fún àǹfààní àwọn tí wọn ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn. ó ṣeé ṣe kẹ́yìn kan ti gbọ́ kẹ́ ẹ ti gbàgbé, ó dẹ̀ ṣe mo mọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ò tí ì gbọ́, wọn ò gbọ́ ńgbà yẹn, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò gbọ́ ńgbà yẹn torí pé kí ni kò tí ì circulate ńgbà yẹn. justice for Mohbad kò ì circulate ńgbà yẹn. nígbà tí woman tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ against ìyá Mohbad, nígbà tó sọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò tí ì concentrate lórí justice for Mohbad nígbà yẹn. ó ní woman kan tó jáde lẹ́yìn ìgbà tí Mohbad jáde láyé, bóyá bí oṣù 3 sóṣù 4 sígbà yẹn, òun ni woman yìí jáde. ó dàbẹ̀ ní pé ẹlẹ́mìí ni woman yẹn, ẹ jẹ́ kí n pè ní prophetess, I don't know. ó ń pe woman yẹn ní Tóun, Mrs. Tóun, òun ló ń kọ woman yẹn jẹ́. ó jáde ńgbà yẹn tí fídíò yẹn tó go round díẹ̀, mi ò kò fẹ́ play fídíò yẹn but mo máa play voice note yẹn. ó dàbẹ̀ ní pé Mohbad appear sí woman yẹn, wọ́n ní woman yẹn wà lórí òkè níjọ́ yẹn lọ́hùn, wọ́n ló wà lórí òkè, Mohbad wá appear sí, Mohbad wá send the message through woman yẹn sí màmá ẹ̀. lẹ́yìn tó send the message sí màmá ẹ̀ yẹn tán, ó tún wá ní kí màmá yẹn náà kó tún bóun náà tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. kí n tó analyse ọ̀rọ̀ yẹn, mo fẹ́ kí ẹ fetí gbọ́ message woman yẹn. ó dé stage kan àwọn èèyàn kan tiẹ̀ sọ pé bí woman yẹn tiẹ̀ ti ní gángan kò dé ní gángan bí àwọn òjíṣẹ́ Ọlọ́run bọ́n ṣe máa ń ṣe nìyẹn. tó bá wà nínú ẹ̀mí ọ̀rọ̀ wọn ò kì í máa fẹ́ bá tẹ èèyàn mọ́, ẹ máa rò pé kí ló ń ṣe woman yìí, but àwọn tó bá jẹ́ kìrìsìtẹ́nì wọ́n máa understand totally. ẹ gbọ́ voice note yá yẹn. mo ti gbọ́ ògbó nǹkan tó sọ, ó dẹ̀ bínú lọ, ó tún padà wá bá mi níbi tí mo ti ń wọ̀n mọ́jà, ó wá bẹ̀rẹ̀ sí ní jó fún mi, ó ní kí n jọ, ó ní àforíjì ni kí n bá òun lọ béèrè, ó lóun mọ̀ pé mo lè gbèjà òun jà, ẹ máa gbọ́ o, kí n bá òun lọ béèrè fún àforíjì ẹ̀ṣẹ̀, ẹ máa gbọ́ o, ó ní jọ́sìn òrìrì, ó ní kí n má jà, ó ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ní tí bá ti ṣe yẹn tán, ó ní tí bá fẹ́ lọ bẹ́ẹ̀ níbọ̀dì, ẹ máa gbọ́ o. mo ti gbọ́ ẹ náà, mo ti gbọ́ ẹ, kí ló tún fẹ́, mo ti gbọ́ ẹ, mo ti gbọ́, máa sọ fún mọ́mì yẹn, mo ti gbọ́. bẹ́ẹ̀ náà sọ fún máa sọ fún wọn, I will tell your mother. mo ti gbọ́. so I will update you. bẹ̀rẹ̀ fún àforíjì, dáàdì ẹ máa bọ̀ bí ọmọ yóò jẹ́ gbádùn, dáàdì ọmọ yóò jẹ́ gbádùn, dáàdì ẹ máa bọ̀ ọmọ yóò jẹ́ gbádùn. mo ti gbọ́ Olúwa ti foríjì ẹ̀, Olúwa ti foríjì ẹ̀, Olúwa ti foríjì ẹ̀. ṣé ti gbọ́? mi ò lè play voice note yẹn gùn jù bẹ́ẹ̀ yẹn lọ. ṣé ti gbọ́ voice note woman yẹn nìyẹn o. orí òkè ló wà tí Mohbad ti appear sí, ó dẹ̀ send the message sí màmá ẹ̀ pé kán bá òun sọ fún màmá òun pé kí màmá òun ṣe àtúnṣe
ẹ jọ̀ọ́ láti ìgbà tí Mohbad ti jáde láyé ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi àtúnṣe wo lẹ rí tí màmá Mohbad ṣe àtúnṣe wo lẹ rí tó ṣe ewu ń bẹ lóko ló ń gẹ́ fún ìyá yìí o ewu ń bẹ lóko ló ń gẹ́ fún ìyá yìí ó dàbẹ́ pé Mohbad fúnra rẹ̀ òun náà bóyá òun náà ṣe àwọn àṣìṣe kan I don't know toró ń sọ fún wúmà yẹn náà pé òun mọ̀ pé ẹ̀yin lẹ lè bóun tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ àárín ò tí ì yé mi dáadáa àárín ò yé bóyá Mohbad fúnra rẹ̀ náà òun náà ti ṣe àwọn àṣìṣe kọ̀ọ̀kan sẹ́yìn I don't know but ó tún ṣe pass message sí màmá ẹ̀ pé kí màmá òun ṣe àtúnṣe ẹ jọ̀ọ́ látijọ́ tí Mohbad ti pass message yìí fún màmá ẹ̀ ẹ jọ̀ọ́ àtúnṣe wo la rí tí ìyá Mohbad ṣe wúmà yóò kì í ṣe abiyamọ o èmi máa ń sọ náà èmi máa ń sọ ẹ̀yin olùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yẹn jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí bóyá tí fídíò yìí bá tiẹ̀ lè kan ìyá Mohbad lára bóyá á lè rántí mẹ́sẹ̀gì yẹn gbà yẹn torí bí èmi ṣe ń wo ìyá Mohbad ó dàbẹ̀ ni pé ó tiẹ̀ ti gbàgbé ọ̀rọ̀ justice for Mohbad ọlọ́run àwa tá àti ẹ̀ jẹ́ ẹbí Mohbad àbá Mohbad tán ẹlòmíín nu wa ò tiẹ̀ mọ Mohbad àti ẹ̀ rírí ìgbà tó jáde láyé yìí tán lẹ́lòmíín ṣe mọ̀ pé ẹnìkan ń jẹ́ Mohbad gbogbo wa a dẹ̀ ṣe ń fight fún justice ìwọ tó jẹ́ ìyá ẹ̀ tó o sí oyún fún odindi oṣù 9 kó o má tiẹ̀ lè jà fọ́mọ ẹ̀ ẹ jọ̀ọ́ tó lọ ẹ bá mi share fídíò yìí bóyá tó bá kàn ìyá Mohbad lára bóyá á lè ronú pìwàdà kò tí ì late o ọlọ́run kò tí ì late ẹ jọ̀ọ́ kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú ìdílé Mohbad kò ní ṣẹlẹ̀ sí ìdílé ẹnìkankan nínú yín lágbára Èdùmàrè ohun tó ṣẹlẹ̀ sí ìdílé àwọn Mohbad kò ń ṣe nǹkan tó dáa rárá ọlọ́run ọba Èdùmàrè tó ní ọjọ́ ìní kò ní jẹ́ kí wẹ̀ ṣẹlẹ̀ sí ìdílé ẹnìkankan tẹ̀ ń wò mí lágbára Èdùmàrè ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV kí ni nǹkan tí mò ń sọ lọ tẹ́ ẹ bá wo ìyá Mohbad dáadáa mi ò rò pé abiyamọ tiẹ̀ ní tẹ́nìkan bá tiẹ̀ wá jáde sí tó pé yẹn abiyamọ ni ìyá Mohbad o kàn wo ẹni yẹn náà dáadáa ó dàbẹ̀ ni pé kàtígórì kan lòun àti ìyá Mohbad jọ fọ́ọ̀lù sí ṣé bàbá Mohbad ló ń oyún fún oṣù 9 ni bàbá Mohbad kan ló ń oyún fún oṣù 9 bàbá Mohbad kan tọ̀ síbẹ̀ ni ẹ wo bí bàbá Mohbad ṣe ń jalamba káàkiri tó ń lọ sọ́tún tó ń lọ sósìn tó ń lọ sọ́sùn tó ń lọ sósìn interview oríṣiríṣi ó ń lọ court ó ń lọ gbogbo ẹ̀ lórí pé ó ń wá justice fún ọmọ ẹ̀ ẹ jọ̀ọ́ níbo ni ìyá Mohbad ti bá wá justice fún ọmọ ẹ̀ gbogbo àṣírí tó mọ̀ kò sọ síta ọmọ ẹ̀ tún send message sí tú ẹlẹ́mìí pé kó ṣàtúnṣe up till today bóyá ọmọ ẹ̀ fẹ́ kó tú àwọn àṣírí kan ni I don't know because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tọmọ ẹ̀ lè sọ fún pé kó ṣe àtúnṣe ó dàbẹ̀ ni pé ó ní àwọn nǹkan kan tí ọmọ ẹ̀ fẹ́ kó ṣe tí ò dẹ̀ tí ì ṣe up till now ṣe pé woman yóò kì í ṣe abiyamọ rárá ìwọ tó ro ọmọ oyún fódìdí oṣù 9 tó bí nínú ìnira ìwọ náà ló wá gbàgbé no kí a mọ̀ pé mo sọnù fídíò mi kan tí mo ṣe dẹ́ pé mi ò rò pé ìyá Mohbad òun ló bí Mohbad ó dàbí pé wọ́n swipe ẹ̀ ní hospital ẹ mọ̀ òbí tó bá ti mọ̀ pé ọmọ yóò kó ṣe ẹ̀jẹ̀ mi ọmọ náà máa ń behave bẹ́ẹ̀ yẹn èmi ti ń rí òbí nílẹ̀ wa Nàìjíríà yìí tó behave mi ò tí ì rẹ̀ ni tó behave bí ìyá Mohbad báyìí rí ọlọ́run ó lè wá o kí má ì tí ì rí o but as at today èmi ò tí ì rí ẹ lóòfẹ́ mi mo ní kí n sáré wá mú information yẹn fún yín ní fún àǹfààní ẹ̀yin tí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà yẹn àti fún àǹfààní ẹ̀yin tó yẹ pé ẹ ti gbọ́ ẹ ti gbàgbé òmùsà ní kí n bí mo tún ṣe come across sí fídíò yẹn mo ló yẹ kí n tún fi tó àwọn olólùfẹ́ mi létí fún àǹfààní àwọn tí wọn ò tí mọ̀ tó àwọn ẹlòmíì wọ́n join ní justice for Mohbad late so kẹ́ ẹ lè mọ̀ pé ìyá Mohbad kò kí ń ṣe abiyamọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mò ń fẹ́ ìyá Mohbad ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ continue kẹ́ ẹ ní mò ń fẹ́ because tí n bá ti sọ̀rọ̀ nípa ìyá Mohbad báyìí wọ́n á ní ṣé òun fẹ́ ìyá Mohbad ni àbò toast ẹ̀ kò á gbà fún ẹ òun ló yẹ pé wọ́n máa sọ̀rọ̀ ẹ ní gbogbo gbà ṣé bẹ́ẹ̀ tún gbọ́ mẹ́sẹ̀gì tán pàṣẹ sí ìyá Mohbad láti ìgbà tọ́mọ ẹ̀ ti jẹ́ gàdí láyé kí ni nǹkan tó ṣe lórí ẹ̀ kí ló ṣe lórí ẹ̀ gbogbo ẹ̀yin anti justice tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ẹ̀ ní sọ sí gbogbo yín lẹ máa jèrè ṣọwọ́ yín bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ gbogbo yín lẹ máa jèrè ṣọwọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi tó ń wò mí nílé olóko lẹ́yìn odi èmi ọmọ yín náà ni Ẹlẹ́yẹlé Global mo ní kí sáré wá fẹ́ lé ètò yín létí ni ẹ bá mi subscribe kẹ́ ẹ bá mi share fídíò yìí mo tún padà bọ̀ ire o.